ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. àsìkò yìí o ìròyìn ìṣẹ́jú àyà láti ìkànnì Jígí Alára 24. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn ìròyìn náà rèé o. Báyìí ni òyìnbó ṣe tàn wá gbé oògùn olóró. Àwọn òṣìṣẹ́ ọkọ̀ ojú omi ṣàlàyé. Mi ò mọ Bobrisky rí, a ò pàdé rí, kódà a ò sọ̀rọ̀ rí. Fẹ́mi Fálànà sọ̀rọ̀. Ìwọ́de ìfẹ̀hónúhàn lọ́jọ́ mẹ́ta tako ìwàkuṣà lọ́nà àìtọ́ bẹ̀rẹ̀ ní Ghana. Ọlọ́pàá ṣẹ̀ríà gbé ṣọ́ọ̀bù táwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù ti ń ta tẹ́tẹ́ ti pa. ASUU tún fún ìjọba Nàìjíríà ní gbèdéke tuntun. A ò mọ ohun tí wọ́n ń fẹ́ o lọ́tẹ̀ yìí. Àgbẹ̀ yìnbọn pa obìnrin méjì, ó tún fi òkú wọn ṣe oúnjẹ jẹ fún ẹlẹ́dẹ̀. Nígbà wo ni àwọn agùnbánirọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní gba ẹgbẹ̀rún 77 owó oṣù tuntun? Àlùfáà ìjọ tí wọ́n jí gbé ní Kwara gba ìtúsílẹ̀ lẹ́yìn tí ẹbí rẹ̀ san mílíọ̀nù 10 owó ìtúsílẹ̀. Bílíọ̀nù 13 owó ìlú tí àwọn kan jí kó, òun ni a gbà padà nínú oṣù kẹsàn-án ọdún yìí nìkan. ICPC sọ̀rọ̀. Tó kì í dùn kó pọ̀. Àníri jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àyà láti ìkànnì Jígí Alára 24. Ẹ má gbàgbé láti bá a subscribe sí ìkànnì yìí o. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.